Hello, hello, ẹ̀yin èèyàn mi. A kú dédé àsìkò yìí, ẹ kú iṣẹ́ ìní, ẹ kú gbogbo ẹ̀, ẹ kú bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ Mariam mà ní o. Ná bá ní Naomi ọ̀rẹ́ wa, ọmọ wa, àǹtí wa, olólùfẹ́ wa, wọ́n ní níṣe ó lọ bẹ kábíyèsí, pé kábíyèsí, ìgbà táwọn people yìí ti wá sí church, tóun dẹ̀ ti gbàdúrà fún wọn. Gẹ́gẹ́ bí òun ṣe sọ fún wọn pé Ọlọ́run sọ wípé within 24 hours kójú ẹ̀ máa là, ìyẹn tó bá ti ronú pìwàdà, tó bá ti fi ọ̀nà ẹ̀ sílẹ̀. Wọ́n ní láti ìjẹta ó wà ní hospital. Wọ́n ní kò sí different, kò sí nǹkan kan kò sí improvement. Pé bó ṣe wá sọ fún Queen Naomi wá ń bẹ kábíyèsí pé sacrifice tán ní kó lọ ṣe. Wọ́n dẹ̀ ní ó máa pa ẹran. Cow náà pé bí cow ni àbí goat ni. Wọ́n ní cow méjì ló fẹ́ pa, ló máa pa, ló máa fi ṣe ètùtù. Wọ́n ní ẹ̀jẹ̀, wọ́n máa fi ẹ̀jẹ̀ kíní yẹn, wọ́n máa fi ra Mariam lójú, tójú ẹ̀ máa fi là. Kábíyèsí láì kóhun ṣe yẹn. Wọ́n ní Naomi máa, gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ o, allegedly ni o, wọ́n ní Naomi wá bẹ̀rẹ̀ sí ní sunkún pé kí kábíyèsí jọ, pé kì í ṣe pé òun ò fẹ́ ikú ẹ̀, pé ṣùgbọ́n tó bá fi í lẹ̀ bẹ́ẹ̀ yẹn, pé ó máa kú because kì í ṣe pé bóyá kíní. Wọ́n ní life téèyàn máa wà tí ò sójú ń bẹ̀, ikú kọ́ ni. Ó ní tó yẹ kán ṣe nǹkan tí wọ́n sọ pé kí wọ́n má ṣe pójú ẹ̀ máa là, pé fine, kán tó fún ní another chance. Pé tó bá tiẹ̀ fẹ́ kúrò láàfin, kì í ṣe bíi ti ikú, kì í ṣe bíi tààrùn, kó máa kó rẹ̀ lọ káwọn ṣe èyí tí àwọn fẹ́, èyí tí àwọn lè ṣe, pé kán ràn lọ́wọ́, pé wọ́n fẹ́ pa màálù. Bí kábíyèsí ṣe wá. Kábíyèsí wá sọ wípé ọ̀rọ̀ tó sọ pé ó ní kóun rò ó. Wọ́n nígbà tí kábíyèsí rò lọ tó rò bọ̀, ó ní òkè kán kúkú lọ ṣe é fún. Kán ṣe é fún kó gbádùn. Kán wá wo nǹkan tó tún máa tẹ̀yìn ẹ̀ yọ. Bóyá ó máa tún continue inú iṣẹ́ ẹbí. Bóyá ó dẹ̀ máa continue láti ṣe rere. Pé káwọn sì máa wò kán tó fún ní another chance. So another chance ni wọ́n ń retí, láyé gbogbo à ń retí ń sìn. Pé tó bá ti lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún, bóyá ètùtù á lè gbà, kó tún lè ríran ẹ̀ padà, kójú ẹ̀ là padà. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí ó sọ sínú lẹ́nu, ó buyọ̀ sí. Now, wọ́n ní kábíyèsí ti gbà ó pé àwọn máa lọ ṣe ètùtù yẹn fún. Gbogbo nǹkan tó bá fẹ́ cause, wọ́n ní kábíyèsí ní òun á ṣe. Wọ́n ní kábíyèsí lóhun á ṣe o. So, à ń retí nǹkan tó fẹ́ tẹ̀yìn ẹ̀ yọ. Bóyá elétí ikún, bóyá ó máa gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu, àbó máa gbọ́rọ̀ sí àṣẹ tí wọ́n pa fún, àbí kò ní gbọ́. Wọ́n ní olórí Naomi o, ó bẹ kábíyèsí pé kí kábíyèsí jọ jẹ́ kí gbogbo wọn kán wò ṣe. So, ibi tá a gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì nìyẹn. So, tèmi ń sọ gẹ́gẹ́ bí ọmọlúàbí àti gẹ́gẹ́ bí ẹni tó fẹ́re fún ọmọnìkejì. Òun ni pé kí Mariam tó bá ti ṣe fún, gbogbo wa àwa máa wo itú tí kábíyèsí fẹ́ pa. A tún máa wo itú tí Mariam náà fẹ́ pa. Bóyá ó máa tún continue iṣẹ́ bí o, a tún máa wò. Bóyá ó máa fi gbogbo ìwà tó ti ṣe tẹ́lẹ̀, bóyá ó máa fi lẹ̀, a tún máa wò. Bóyá kábíyèsí máa tún gbà sí ààfin, kẹ̀jẹ́ ká máa wò. Bóyá ó tún máa sọ wípé kí Naomi tún fòkó nìṣó, ẹ jẹ́ kí gbogbo wa tún máa wò. Torí oríṣiríṣi strategies ló ti wà ńlẹ̀ ńsìn. Pẹ̀lú èyí tó wà ńbẹ̀ yẹn, wọ́n ní pẹ̀lú bó ṣe wà,
Wọ́n ní Naomi sọ fún kábíyèsí pé pẹ̀lú bó ṣe wà lọ́spítù yẹn pé kò kúrò lọ́rùn kábíyèsí o, kò dẹ̀ kúrò lọ́rùn tòun tó rán fi há òun lọ́rùn pé òun ò sí pé tóun bá dáríjì pé tóun bá dáríjì pé nǹkan kan tó ń ṣe kò ní ṣeé ṣe. Ṣé ẹ gbọ́ mi àbí ẹ gbọ́ mi? Ṣé ẹ ń gbádùn nǹkan tí mò ń sọ àbí nǹkan ń bẹ o, nǹkan ń bẹ. Dídá ti tèmi torí Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ kó ronúpìwàdà. Ṣé ẹ mọ̀ pé pẹ̀lú bó ṣe ń ṣe akitiyan tó ń ṣe ìbàjẹ́ tó ń hùwà ìkà tó ń dà lé wọn lórí, à ń wìn ní wọn gbogbo ìgbà. Naomi ń wìn ní wọn gbogbo ìgbà. Pẹ̀lú bá ṣe pariwo tá à ń sọ, tá a sọ sọ́ọ̀tún tá a sọ sósì, a tún ń wìn ní wọn ní gbogbo ìgbà. Queen Naomi ìyẹn náà ó tún gbégbá orókè gbogbo nǹkan tó ń ṣe. Tó bá ṣe sọ́ọ̀tún tó ṣe sósì, wọ́n bọ̀ àtúbà níwájú Naomi. Kí là ń worry? Wọ́n ní why worry when Jesus is really care for you? Kí ni Naomi tún fẹ́ máa jà pátá? Kí Naomi ṣe? Ṣé kó máa sọ pé Ọlọ́run ti ṣe, ó ti dá láre? Ẹ jẹ́ ká máa dáríjì wọn torí nǹkan tí Jésù fi torí ẹ̀ wá sílẹ̀ ayé ni. Ó ní bàbá dáríjì wọn torí wọn mọ nǹkan tó ń ṣe. Òun lọ̀rọ̀ Mariam àti Naomi pé kábíyèsí dáríjì Mariam o, kò sí nǹkan tó lè ṣe ọ̀ràn bẹ́ẹ̀. Níṣe ni under feet tí Naomi ló tún wà. Ẹ rí pé aláìmọ̀kànmọ̀kàn òun ló ń ṣe wọ́n. Ó ti ẹ̀ dá báyìí, ẹlẹ́yà àwọn Ọlọ́run fi wọ́n ṣe ẹlẹ́yà. Torí ẹ̀ ni Naomi ṣe sọ wípé kí lòun fẹ́ ṣe? Ṣé òun ló ń jà ni? Àbí àwọn ẹ̀mí mímọ́ agbára Ọlọ́run, àwọn áńgẹ́lì àwọn ogun ọ̀run ló ń jà fún Naomi? Tí Naomi ní pé ẹ fi ilẹ̀ kó ṣáà máa bá wọn bẹ̀bẹ̀ pé kán fi ilẹ̀ because tọ́bí Naomi bá ní kó fi wọ́n lẹ̀ àbí kí kábíyèsí sọ pé kó fi wọ́n lẹ̀, iná á jó torí bó ṣe wà ìrora tó ń jẹ́ ń sìn lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo rò pé ó ti ń try láti sọ pé àbí kóun ronúpìwàdà ni, ìyẹn Mariam, àbí kóun continue nínú iṣẹ́ ibi, àbí kóun ronúpìwàdà ni, àbí kóun continue iṣẹ́ ibi. Ó kàn wá stand still tí ò bá jẹ́ God intervention tí Naomi tó lọ sọ fún ọkọ ẹ̀ pé kí ọkọ ẹ̀ jọ ẹ jẹ́ káwọn tún gbé ìgbésẹ̀ yìí. Ìgbésẹ̀ tí Naomi àti kábíyèsí fẹ́ gbé yìí, ìgbésẹ̀ tó lágbára gidi gan ni. So Naomi fẹ́ ìrànlọ́wọ́ fún Mariam kí Mariam lè kúrò nínú kòlòbákòlòbá. Ó rò pé eléyìí máa kọ́ wọn lọ́gbọ́n, gbogbo wọn pátá ó máa kọ́ Mariam lọ́gbọ́n. Wọ́n máa sọ pé bàbá wọ́n máa gba Naomi ní bàbá wọn, wọ́n á gbà á ní màmá wọn, wọ́n á gbà á lólórí wọn, wọ́n á gbà á ní pé without Naomi kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tán lè dá ṣe ní ààfin yẹn. Tó rántí mọ̀ pé tí Naomi bá wọnú ààfin, gbogbo òkùnkùn tó wà ní ààfin gbogbo ẹ̀ pátápátá ó máa di ìmọ́lẹ̀. Bó ṣe wà nìyẹn o ẹ̀yin èèyàn mi, pé kẹ́ bá wa tún gbé yẹ̀wò, kẹ́ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ bá wa comment sí lórí ká mọ bó ṣe bọ́ sí lọ́kàn wa, lọ́kàn yín. Kẹ́yìn náà ti sọ ti yín náà sí because eléyìí àjọṣepọ̀ ni gbogbo àjọ ń ṣe. Kẹ́yìn náà lè mọ ibi àwọn aṣebi ṣe ń jìyà tán láwọn ò ní kúrò ní ìdí ìyà tó ń jẹ, wọ́n tún máa continue láti máa jìyà. Ẹ jẹ́ ká máa wo ibi tó máa já sí. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣé o. Bye.